I need to say this. Maybe if I talk my mind, ara mi á lè fúyẹ́. ẹ̀yin èèyàn wa ọlámìlẹ́kan 220 ó ti ké gbàjarè síta báyìí ó ti ké gbàjarè látòrí wípé ó póòstì ìyàwó rẹ̀ wípé òun há ìyàwó òun. ìdí tó fi ń ké gbàjarè síta nìyí. Gbogbo àwọn èèyàn ni wọ́n ti ń sọ̀rọ̀ nípa ọlámìlẹ́kan 220 òṣèrékùnrin yìí. Wọ́n ti ń sọ̀rọ̀ nípa rẹ̀ àwọn èèyàn ti ń bú wípé kí nìdí tí ó fi há ìyàwó rẹ̀. Ṣùgbọ́n 220 ó ti jáde báyìí ó ti sọ̀rọ̀ wípé ó ní kì í ṣe pé òun ṣẹ̀ há ìyàwó òun náà ti há tipẹ́tipẹ́ ṣùgbọ́n ó kàn wù ú ni tí òun fi post rẹ̀ sí online. Ẹ̀yin èèyàn wa ẹ fi ara balẹ̀ ẹ jẹ́ ká wo fídíò tí ọlámìlẹ́kan 220 tí ó ti sọ̀rọ̀ báyìí. Good morning, good afternoon, good evening, wherever you are. I need to say this. Maybe if I talk my mind, ara mi á lè fúyẹ́. I don't know why ta ṣe máa ń bully ara wa. I don't understand. I don't know why you come to my DM and be saying, I don't want to call it to a bitch, but what? Let me say you be. I don't like doing this, but I have to. Me àwọn pé mo gbé family mi, ìyàwó mi, me àwọn pé mo gbé wá sórí social media rí. But ẹ̀há tí mo háyàwó mi kò ń ṣe month yìí, kò ń ṣe last month. But mo kàn post ẹ̀. Mo dẹ̀ ní reason tí mo fi post ẹ̀. Lẹ́yìn tí mo post ẹ̀ tán, ọ̀pọ̀lọpọ̀ èèyàn comment, àwọn ẹlòmíì bú mi, even náà tó bú mi, mo post ẹ̀yọ̀ kan bẹ̀. But I need gbogbo ilé, oníkálukú ló ní right to see decision ẹ̀. When I posted the video, mo fly iṣẹ́ mi náà, kẹ́lẹ́ bá mi wò. But ibi kéèyàn nìkan lè lọ bí tẹ́ máa ti support me. Why does it have to be like that? Why tó yẹ pé ibi ká bá yí ara wa jẹ́ la máa ń like, a lè lọ bí kínú ara wa dùn? Why tó yẹ pé tá bá kọ́lé, tá ra mọ́tò, tá bímọ, tá ṣèyàwó, tá ṣoríire, ẹ kì í sábà comment nǹkan dáadáa síbẹ̀. If tẹ́ bá lọ comment nǹkan dáadáa síbẹ̀, ẹ ní nǹkan míì at the back of your mind. Why? Nígbà tí màá jí nísìn láfta ọrùn sàárì, mo rí i pé DM tó ti kún pẹ̀lú àwọn mẹ́ta ń sọ oríṣiríṣi why tó ṣe yọ shape báyìí, why tó ṣe rí báyìí, why tó ṣe máa slavery kìíní lélẹ̀. Ṣé have I ever come to the social media kí n wá máa complain nípa ìwọ tó lọ sí registry àbí ìwọ tó lọ sí church or mosque or ṣe nìkan? Ṣé ó ti ṣẹlẹ̀ rí? I released my movie Títóbi Ọlọ́run ó ń ṣe lórí 220 Media TV. The advert, you did not watch it. Talk less pé o máa comment. The poster, you did not view it. Waka kọjá lórí ẹ̀, talk less pé o máa comment. You did not go to my channel and watch the movie. You did not go there and even press like or comment. The only thing you could do is to come to my DM, ẹlòmíì lọ́ndà comment section, and be saying whatever you like, because kò sí tó sọ tó ní ẹ̀mí lára. Continue. Ẹ jẹ́ máa support ara wa. Ẹ má yẹ ká ní ara wa lára. Movie mi ṣì ń show. Tí n bá jẹ gbèsè, tí n bá wá bá yín, ẹ fún mi lówó. Tẹ́bí bá pa mí, ṣé ẹ fún mi lówó? Ẹ bá mi wò. Títóbi Ọlọ́run. Títóbi Ọlọ́run. Ọlọ́run ó tóbi ìyanu nínú ayé gbogbo wa sí dáadáa lágbára Ọlọ́run. Ẹ fi mí lẹ̀ pẹ̀lú decision mi. Ẹ fi mí lẹ̀ pẹ̀lú ẹni tí n bá fẹ́ àti bí n bá ṣe ṣe. Tẹ́ bá rò pé mo mú ẹ̀kẹ́ slavery àbí kílẹ̀ pé tóun bá ti rí pé kò ń ṣe òun ń ṣe slave. Tẹ́ bá dẹ̀ sọ tó bá fi lè wò pé àyíntẹ́ ń sọ dáa tó kúrò nílé, ṣe bẹ́ẹ̀ padà gbá sílé àbẹ́mọ̀ kó bọ́ nílé mẹ́mọ̀ wá dáná.
ẹ continue. Ẹ̀yin tẹ́ lógo tẹ́ jẹ́jẹ́ mi títóbi Ọlọ́run mo ti release látijọ́ Friday kò tí ì lọ bì kankan. Mo tún wá ń ṣe giveaway fún movie yìí ní everyday àti bẹ̀rẹ̀ láti jà àrùn èèyàn mẹ́wàá lórí TikTok náà ń gba 5,000 naira ó jẹ́ 50,000 times 7 days mo fi ṣe títẹ̀ ní lórí TikTok we come up by 5 p.m. Nigeria time. Please let's come on but ẹni tó bá ti wò ó ni o ẹni tó bá ti wò ibi tẹ́lẹ̀ fi support mi nìyẹn ẹ dákun nǹkan ò ní ṣe mí. God bless you all. Èní ojúmọ́ ire tó mọ́ wa kò ní jójúmọ́ burú ẹ̀ ní sunkún lágbára Ọlọ́run. God bless you.